A kí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáyé. Àwa ìkànnì Ògbómọ̀ṣọ́ Focus TV. A ti wà ní Lautech Teaching Hospital Ògbómọ̀ṣọ́ báyìí. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé èní ni final match láàrin Nigeria àti Côte d'Ivoire tó ń play lọ́wọ́ ní AFCON 2023. Ṣùgbọ́n ó wá jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa ní pẹ̀lú àwọn ìròyìn tí a gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nígbà tí wọ́n ń wo semi-final match láàrin Nigeria àti South Africa ọ̀pọ̀lọpọ̀ èèyàn kú to mention few bí èèyàn mẹ́rin la gbọ́ pé kú nígbà tí wọ́n ń wo match yẹn lọ́wọ́ so wá jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa so a wá decide lẹ́ni láti jáde láti wá gbọ́rọ̀ lẹ́nu àwọn doctors wa ní Lautech Teaching Hospital nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́ni láti mọ̀ kán là wá lọ́yẹ̀ kí ló ń fà á kí ló lè fà á táwọn èèyàn bá ń wo match tó bá ń wo Nigerian match tó fi ń kú is it the condition of this nation or àbáwọn kan tó ti ní àìsàn kan lára àbí méjì so báyìí a ti wà ní Lautech Teaching Hospital so ẹ máa tẹ̀lé wa ká lọ bá ṣe lọ ń gbọ́rọ̀ lẹ́nu àwọn doctors wa. Aláyọ̀ láti sọ fún yín pé a ti wà nínú hospital báyìí nílé ìwòsàn Lautech Teaching Hospital láti gbọ́rọ̀ lẹ́nu àwọn doctor wa pé kí ló ń fà gan tó fi jẹ́ pé tí àwọn èèyàn wa tó bá ń wo match Nigeria pàápàá jùlọ football the game of football àwọn èèyàn ń kú kí ló fà kí ni ìṣẹ̀lẹ̀ tó lè máa fà is it the state of this nation or àwọn nǹkan tí wà lára wọn tẹ́lẹ̀ ló lè máa fà doctor ẹ káàsán sà ẹ káàsán ẹ jọ̀ọ́ kí lorúkọ yín ní kúrú wọn ta. Dr. Taiwo Alátìṣe ní orúkọ mi mo jẹ́ consultant psychiatrist ní Lautech Teaching Hospital Benin Department of Psychiatry and I'm also the head of department níbẹ̀. Tó bá ti dójú ọ̀rọ̀ bọ́ọ̀lù tó ní àwọn èèyàn kan kú èyí tó ṣẹlẹ̀ ní àìpẹ́ yìí nǹkan tó máa ń sábà fà náà ni pé àkọ́kọ́ ń bẹ àwọn tó bá àwọn tó affect wọ́n ti ní àìsàn kan lára tẹ́lẹ̀ wọ́n lè máa mọ̀ wọ́n lè mọ̀ fún àpẹẹrẹ ẹni tó ní hypertension tẹ́lẹ̀ tí lọ́pọ̀ ìgbà tí wọ́n bá la hypertension wọn yóò kí ń mọ̀ so ẹni tó la hypertension tẹ́lẹ̀ yìí lè máa mọ̀ káìsàn ti wà lára kí wọ́n á jẹ́ pé nǹkan yẹn ló gbé jáde. Ẹ̀kejì ń bẹ tó tún ṣẹlẹ̀ ni pé ìwòye sí nǹkan wa báwo làwọn yẹn ṣe máa rárá gba tensions ẹlòmíì bí nítorí pé èèyàn ti ní àfojúsùn pọ̀ ti retí pé Nàìjíríà gbọ́dọ̀ win ni o nǹkan tí máa fi rí àtọ̀ yẹn ni pé tá bá wò nígbà tí Nàìjíríà kọ́ gbá first match kò ṣe pé èèyàn kọ́ kú nítorí pé àwọn èèyàn wò pé Nàìjíríà lè win bọ̀ nítorí pé nígbà táwọn èèyàn ti fọkàn sí pé a gbọ́dọ̀ win o South Africa ni o a gbọ́dọ̀ win o ìrètí yẹn pọ̀ ó jẹ́ kí tension yẹn pọ̀ àbí tension yẹn ṣe pọ̀ ó máa jẹ́ kí ọkàn àtàwọn ẹ̀yà ara míì kọ́ ṣiṣẹ́ gan ó dàbí fún àpẹẹrẹ kí o rí nǹkan tó jáyàn láyà àwọn ọkàn èèyàn heart wọn máa beat very fast ṣé tó bá ti láìsàn kan lára tẹ́lẹ̀ ó lè sọṣẹ́lẹ̀ nítorí pé nǹkan yẹn ṣiṣẹ́ ju bó ti yẹ lọ ẹni ẹ lè má dẹ̀ ti fèsì wàhálà bẹ́ẹ̀ yẹn rí lábẹ́ ọdún bíi mélòó kan sẹ́yìn ẹni tí ò sáré tí ò fò sókè tí ò ṣàn kọ́kọ́ ọkọ̀ ẹ̀kọ́ ń ṣiṣẹ́ ní díẹ̀díẹ̀ ni so ó lè má jẹ́ kẹ́ni mọ̀ pa ìsàn wà lára nǹkan yẹn ló máa gbé jáde ló fi jẹ́ pé because ọkọ̀ yẹn máa ṣiṣẹ́ ju bó ṣe yẹ lọ tí ò wá lè rárá gbà só jẹ́ kí ń gbà mí kọ́kọ́ yẹn sọṣẹ́lẹ̀. ok doctor kí wàá ní ìmọ̀ràn yín fáwọn èèyàn wa pàápàá jùlọ èyí ni final of that AFCON tournament ẹ dẹ̀ mọ̀ pé Nàìjíríà ló wọ final ẹ dákun kí ni ìmọ̀ràn yín how will you advise our people to take caution a cautionary measure of their health pàápàá jùlọ àwọn tó bá fẹ́ wo match yìí ṣé ẹni tí ò bá lè wo live tó bá mọ̀ pé mi òun ò lè gbé should they abstain kọ́kú máa wò or what is the medical advice for our people out there sir. àkọ́kọ́ ń bẹ̀ ni pé bí match yẹn àkọ́kọ́ ń bẹ̀ ó ní pé kí ọkọ̀ fọkàn sí pé Nàìjíríà lè win àbọ̀ lè lose tí wọ́n bá ti ọkọ̀ reduce ìrètí yẹn pé ok nínú competition kankan èèyàn kan máa win èèyàn kan máa lose
so èèyàn gbọ́dọ̀ tí ọkọ̀ wo fi ẹ sọ́kọ̀ pé Nàìjíríà lè win o ọ lè lose. Ẹ̀kejì kọ́ fi sọ́kọ̀ pé host team là ń bá gbá so advantage wà lọ́dọ̀ tí wọn. Ẹ̀kejì ni ẹ̀kẹta kóníkálùkù mọ state of health ẹ̀ ẹni tó bá ti rí pé ó wà emotional òun ò rárá gba nǹkan kó má wo live match. Ó lè wulẹ̀ wo rárá. Ó lè follow ẹ̀ online àwọn a lot of platform ló wà online tó ti lè wo scores bó ṣe ń lọ so ìyẹn ò ní tension nù so ó lè wo ó lè máa monitor scores níbẹ̀ láti wò pé báwo ló ṣe ń lọ tó bá dẹ̀ parí later ó lè lọ bá ló ti mọ scores ó lè para balẹ̀ lọ tún match ọ̀hún wò fún ìyẹn ó safe ó better than kí o wá wò pé gbọ́dọ̀ wo live match ẹni because ọlọ́mọ ẹlòmíì lè ní stroke gan láti bẹ̀ kò ṣe kú nìkan ẹlòmíì lè ní stroke ẹlòmíì lè kú. Yes, for instance irú àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀yẹ́ ń sìn for instance wọ́n ní deputy bursar ní Kwara State University in Bibai. Then another one there was a businessman tó ń gan travel láti Bibai lọ wo match yẹn ní Côte d'Ivoire. Then there is this young guy youth corps member tó náà tún lost his life there. So how can we describe this? Is it a mental or psychological issue or their health condition so that ká fi lè mọ̀ bóyá ẹni tí ẹ̀mí ẹ̀ ò bá ti lè gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kó má wo live match ẹni tó bá dẹ̀ mọ̀ pé mi ò ń gbé ṣé oògùn kan wà tí wọ́n lè lò because doctor sorry to say this the match can fall on either way ṣé tá a bá tó padà win náà ṣé ayọ̀ àyọ̀jù náà ṣé kò tún lè lead sí nǹkan míì sá. Bá ṣe sọ láti bẹ̀rẹ̀ èyí tó ṣe pàtàkì ni pé káwọn èèyàn sá fún now nǹkan tó fà á ni pé it is both emotional to affect the physical health. Physical health ẹni ẹ ló ti kọ́kọ́ ní issue pé ọkàn yẹn ò strong bí ti tẹ́lẹ̀ tẹ́ni yẹn ò mọ̀ the emotional state wá kún pé ẹni tí ò rárá gba tension so òun ló fà now physical health most people ò lè mọ̀ àfihàn pé tó ti ṣe test recently ló lè mọ̀ dẹ̀ lè sọ pé nítorí ball 90 minutes kí gbogbo yẹn lọ ṣe test ẹ tó bá ní check up tó ń ṣe regular check up tẹ́lẹ̀ fine ẹ tí ò bá ṣe rí kó bá wulẹ̀ wo ball live there will always be replayed match over time tẹ́ni bá fẹ́ wo bó ṣe ń lọ ó lè wo scores online bó bá ṣe ń lọ kó máa monitor ìyẹn ò ní wá with tension because kò ní rí bó ṣe ń gbà ọtí fẹ́ score wa akó tension sára kò dẹ̀ sóògùn tó lè lò kò sóògùn tó lè lò sí at that moment àwọn oògùn wà but it's to calm the person down now oògùn yẹn sì ó lè jẹ́ kẹ́niyàn tó sùn so ẹni tó dẹ̀ fẹ́ calm down láti wo bọ́ tó bá rí bó ti sùn ẹjọ́ kò lè rí bọ́ òun wò so the best bet náà ni pé is just to avoid watching it live fún ẹ tí ò bá rárá gbé from the last one gbogbo ẹ tó bá wo last one tí o bá wò bí ara wọn ṣe sí ó lè má affect ẹlòmíì sí tó bá wò pé tension tó gbéṣẹ́ lára bó ṣe rẹ̀ ẹ́ sí after tó parí ó safe ẹni ẹ kó má wò lè wo the next one bí ọlọ́run ló yọ last one tí ó mọ̀ so orúkọ bẹ́ẹ̀ yẹn ni ẹ lè avoid ẹ kó má wò the next one kó follow ẹ online tó bá dẹ̀ parí match tó ti mọ score ó lè farabalẹ̀ wò dáadáa kó bó ṣe gbà. Adúpẹ́ púpọ̀. That has been a word of advice from our doctor. I really dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ ṣeun púpọ̀ because fẹ́ kí ẹ̀mí tó lọ lẹ́yìn irú nǹkan tó ti ṣẹlẹ̀ yìí. A bẹ̀ Ọlọ́run k'Ọlọ́run má jẹ́ kí a rí irú ẹ̀ mọ́. A dẹ̀ bẹ̀ Ọlọ́run pé gbogbo àwọn family tẹ́lẹ̀ yìí náà ṣẹlẹ̀ sí k'Ọlọ́run bá wa dúró tì wọ́n k'Ọlọ́run bá ní bòróró òtùnú sí wọn. Orílẹ̀-èdè tó dẹ̀ nífẹ̀ẹ́ náà tí ó fi dàbí ìpọ́rọ̀ wọn bá bó ṣe lọ k'Ọlọ́run bá ní ṣàánú wa náà lórílẹ̀-èdè náà. Lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Lẹ́ẹ̀kan sí Dr. Taiwo Alátìṣe consultant psychiatrist ní LAUTECH Teaching Hospital Bibai l'Ògbómọ̀ṣọ́.